A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti kéde èròǹgbà wọn àti ṣe ìwọ́de fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kejì lórí àlékún ìdá 50 nínú ọgọ́rùn-ún 50% lórí owó ìpè láti ọ̀dọ̀ àjọ NCC. Ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ni ó sọ èyí nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ NAC tí ó wáyé lánàá Ọjọ́rú ní ìlú Àbújá. Ó ní gbogbo ìgbìmọ̀ NAC ni ó kọ àlékún 50% wípé ó ti nira jù fún ará ìlú. Ìwọ́de yìí ni wọ́n fẹ́ fi ṣe ìkìlọ̀ lórí ewu tí ó wà lórí fífi tipátipá mú ará ìlú tí wọ́n sì ń làkàkà pẹ̀lú ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ará ìlú tí wọ́n ti kojú ìṣòro àyọkúrò ìrànwọ́ epo, ọ̀wọ́ngógó oúnjẹ, àlékún owó iná mọ̀nàmọ́ná àti gbogbo ohun èlò tí ó gbówó lórí gọbọi. Gbogbo àjọ tí ó dìrọ̀ mọ́ NLC ni wọ́n ti darí láti darapọ̀ mọ́ ìwọ́de tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 4 oṣù kejì. Àjọ ará ìlú Civil Society tí ó bá nífẹ̀ẹ́ náà lè darapọ̀ mọ́ wọn bí wọ́n ti ń ké sí gbogbo òṣìṣẹ́ jákèjádò títí kan ẹ̀ka aládàáni àti ará ìlú láti fi ìṣọ̀kan wọn hàn sí òfin tí kò ṣe ará ìlú láǹfààní. Bákan náà ni Ajaero ké sí ìjọba àpapọ̀, àjọ NCC àti ilé ìgbìmọ̀ kí wọ́n jókòó lé ọ̀rọ̀ yìí lórí, tú èrò wọn pa kí wọ́n sì ṣe ohun tí ó tọ́ lé lórí gẹ́gẹ́ bí ọrọ̀ ajé ṣe dà lónìí. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé bí ìjọba bá wá kọ̀ àti wọ́n kún, àjọ NLC náà ò ní gbà á láàbọ̀. Bẹ́ẹ̀ ni wọn kò ní rẹ̀wẹ̀sì nínú ìjàǹgbara tako òfin tí kò mú ìgbáyégbádùn bá ará ìlú. Èyí ń wáyé bí àjọ òṣìṣẹ́ ṣe fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn ìjọba ìpínlẹ̀ àti àjọ agbanisíṣẹ́ kí wọ́n tètè fìdí ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù múlẹ̀ pẹ̀lú àwọn àjẹmọ́nú yòókù títí ìparí ìpele àkọ́kọ́ First Quarter ọdún 2025. Àìjẹ́bẹ́ẹ̀, èyí yóò lẹ́yìn. Ààrẹ ẹgbẹ́ Senior Staff Association of Nigerian Universities (SASANU) Comrade Mohammed Ibrahim, tí ó tún jẹ́ National Internal Auditor ẹgbẹ́ NLC, ni ó ṣe ìkìlọ̀ yìí níbi ìpàdé ẹgbẹ́ tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ó tẹnumọ́ wípé ìjọba tàbí ilé-iṣẹ́ tí ó bá lo ọgbọ́n fi ṣe ìdádúró sísan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yóò ní ìdojúkọ pẹ̀lú wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Ibrahim ti ní ìṣòro tí ìjọba àti àjọ agbanisíṣẹ́ ní ni wípé wọ́n jẹ́ aláìṣòtítọ́. Owó oṣù òṣìṣẹ́ tí wọ́n ti sọ di òfin tí ó yẹ kí owó sísan tẹ̀lé jákèjádò. Àwọn ifásitì mìíràn kọ̀ láti fìdí èyí múlẹ̀ pátápátá. Nígbà tí wọ́n béèrè bóyá lótìítọ́ ni àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ń béèrè fún mílíọ̀nù $8 lọ́wọ́ àwọn gíwá ilé-ìwé ifásitì nígbà tí wọ́n wá gbè lẹ́yìn ìṣúná owó fún ọdún 2025, Ibrahim ní bí ìwádìí bá ṣe àfihàn wípé lótìítọ́ ni èyí, ẹgbẹ́ òṣìṣẹ́ yóò gba ìṣàkóso rẹ̀ nítorí ọ̀pọ̀ ifásitì ni kò ní owó àti san owó iná mọ̀nàmọ́ná. Níbo ni wọ́n ti fẹ́ rí mílíọ̀nù $8 láti kó fún àwọn aṣòfin? Ibrahim ní ẹgbẹ́ wọn máa kojú ilé ìgbìmọ̀, wọn ò tóbi ju ẹni tí àwọn lè bá jà. Àwọn á gbéná wojú wọn lé gbogbo àwọn tí kò bá ṣe ará ìlú láǹfààní kúrò níbẹ̀. Ìlọsíwájú ni ẹgbẹ́ wọn fẹ́, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ló ń ṣe lòdì sí èyí. Èyí kì í ṣe ìwà SASANU, bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀ka ni èyí ti ń wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Oṣù Kejìlá ọdún 2024 ni ìjọba àpapọ̀ kéde nípasẹ̀ ọ́fíìsì àjọ tó ń gbógun ti ìwà dàlúrú National Counter-Terrorism Center wípé àwọn ti parí ẹjọ́ 1743 tí ó ní í ṣe pẹ̀lú ìwà dàlúrú láàrin ọdún 2017 sí 2024. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá, adarí ìgbẹ́jọ́ láti iléeṣẹ́ ìjọba Mohammed Babadoko ṣàlàyé wípé láàrin ọdún 7 tí wọ́n fi ṣe àgbéyẹ̀wò, 742 ìdájọ́ ni àwọn gbà. 888 ni ilé-ẹjọ́ dá sílẹ̀ látàrí àìsí ẹ̀rí tó múnádóko. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàrin ọdún 7 tí wọ́n gbé yẹ̀wò,
ó lé ní 51.2% ti ẹ̀sùn àdàlúrú tí ilé-ẹjọ́ dànù látàrí àìsí ẹ̀rí tó pójú òṣùwọ̀n. Àti rí ẹ̀rí lórí ẹ̀sùn ìwà àdàlúrú a máa nira nítorí ìgbẹ́jọ́ máa ń wáyé ní àwọn agbègbè tí wọ́n dáàbò bò ní bárékè ológun. Ìwọ̀nba àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti iléeṣẹ́ ìròyìn ni wọ́n máa ń fún ní ààyè àti bójútó ìgbẹ́jọ́. Lára àwọn tí wọ́n mọ̀ nípa ìgbẹ́jọ́ yìí ṣùgbọ́n tí wọn kò fẹ́ dárúkọ ara wọn sọ fún akọ̀ròyìn àwọn ohun tí ó máa ń mú ìfàsẹ́yìn bá ẹjọ́ tí wọn kì í fi gba ìdáláre lórí ẹ̀sùn àdàlúrú. Àkọ́kọ́ irú rẹ̀ ni àìṣe ìwádìí tó múnádóko látàrí àìsí owó, àìnírìírí tàbí àìgba ìdánilẹ́kọ̀ọ́ tó. Ìdíwọ́ mìíràn ni àìnígboyà láti lè jẹ́rìí, àìsí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, lack of forensic and technological tools àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Plateau ti bu ọwọ́ lu ìyọnípò àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kan. Lójú ẹsẹ̀ ni wọ́n fi àwọn mìíràn rọ́pò wọn. Lára àwọn tí ìyọnípò yìí kó bá láti rí Commissioner of the Ministries of Commerce and Industry Sule Musa, Science and Technology Obed Gozel, Youth and Sports Development Nell Nkwu, Budget and Economic Planning Quinsatus Dawan àti Tourism, Culture and Hospitality Jamila Tukur. Kíákíá ni gómìnà Caleb Mutfwang bu ọwọ́ lu Sunday Alex láti ìjọba ìbílẹ̀ Bassa, Joyce Ramnap láti Gúúsù Lantam, Sylvanus Dangto láti Shandam, Nicholas Bamlong láti Kwampam àti Cornelius Doyen Òun láti ìjọba ìbílẹ̀ Kwanapam. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdánwò JAMB ti fagi lé ìgbaniwọlé fún ìkẹ́kọ̀ọ́ iṣẹ́ agbẹjọ́rò sí ifásitì 8 fún sáà 2025-2026. Agbẹnusọ fún àjọ JAMB Dókítà Fabian Benjamin ní àwọn ifásitì tí ìgbésẹ̀ yìí ní ipa lára wọn ní Ifásitì Ìpínlẹ̀ Kwara, Malete, Ìlọrin, Ifásitì Bingham ní Nasarawa, Redeemers University, Ẹdẹ, Ọ̀ṣun àti Western Delta University, Ọ̀gárá, Ìpínlẹ̀ Delta. Àwọn yòókù ní Taraba, Otto Jarvis, Alex Ekwueme, Ndufu Alike àti Nigerian Police Academy ní ìpínlẹ̀ Kano. Wíwọ́gilé ìmọ̀ òfin yìí ó wà títí di ìparí sáà 2026 sí 2027. Fún ìdí èyí, àjọ JAMB kò ní bu ọwọ́ lu ìgbaniwọlé akẹ́kọ̀ọ́ tí ó ń wá ìkẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ òfin ní àwọn ifásitì tí wọ́n ti dárúkọ síwájú. Ẹnìkan láti ọ̀kan lára ifásitì tí wọ́n dárúkọ yìí ní àwọn tàpá sí òfin ìgbaniwọlé ní ọdún 5 sẹ́yìn. Ìyá rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ délẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣowó ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú akọ̀wé àgbà àná fún National Health Insurance Scheme NHIS akàwé-gboyè Usman Yusuf. Nínú ilé rẹ̀ ní ikọ̀ àjọ EFCC ti gbé e níṣẹ́jú ìyàwó pẹ̀lú àwọn ọmọ láàrin aago 5 ìrọ̀lẹ́. Orísun ìròyìn kan ní wọn kò tíì lè ṣe àfihàn ìgbésẹ̀ yìí nítorí ìwádìí ṣì ń lọ lọ́wọ́, ṣùgbọ́n ó ti wà ní àhámọ́ láti ran ìwádìí àjọ EFCC lọ́wọ́. Ọdún 2019 ni ààrẹ àná Muhammadu Buhari yọ Yusuf nípò lẹ́yìn oṣù méje tí ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí ẹ̀sùn màgòmágó owó tí ó tó $919 million dá lábàá kí wọ́n yọ ọ́ nípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iye màálù tí àwọn alápatà ń pa lójúmọ́ ní ìpínlẹ̀ Èkó ti dínkù sí 3,000 láti 5,000 gẹ́gẹ́ bí àfihàn láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ alápatà ìpínlẹ̀ Èkó. Bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ alápatà Alhaji Bámidélé Kazeem ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN lánàá Ọjọ́bọ̀. Kazeem ní àdínkù màálù pípa yìí wáyé látàrí ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọdún 2015 ni àdínkù yìí ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbéǹde ẹgbẹ́ Boko Haram, kí pàṣípààrọ̀ owó náírà àti ọ̀wọ́ngógó tó pakún un. Gẹ́gẹ́ bí àlàyé bàbá ìsàlẹ̀ ẹgbẹ́, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ra màálù kan láàrin $400,000 sí $500,000. Ó ní í ṣe pẹ̀lú bí ó bá ṣe tóbi sí àti ẹ̀yà tí ó jẹ́, pẹ̀lú ibi tí wọ́n ti rà á.
ṣùgbọ́n nísìnyí láàrin n1.6 million sí n1.7 million ni wọ́n ra màálùú kan ṣoṣo. Ó dá ẹ̀bi ọ̀rọ̀ yìí lu àìbéèrè fún ẹran láti ọ̀dọ̀ àwọn oníbàárà, ọ̀wọ́ngógó, àìsí owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjà àwọn adàlúrú àti ẹgbẹ́ náà pa kún ìṣòro bí ó ti rọ ìjọba ìpínlẹ̀, àwọn alápatà àti àgbẹ̀ láti ṣiṣẹ́ papọ̀ gbógun ti ìṣòro yìí. Bákan náà ni ó dá ẹ̀bi ru àyípadà ojú ọjọ́. Ó ní bí ojú ọjọ́ bá yí padà, ó lè ṣe àkóbá fún ìdàgbàsókè màálùú, mílìkì àti ìbísí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.